Ẹ káàbọ̀ sórí Gist Entertainment TV lórí fídíò Aláàfin Ọ̀yọ́ tuntun àti Ọba Ọọ̀ni of Ilé-Ifẹ̀ tó ń fẹ́ káàkiri orí ayélujára wípé tálàgbà ta ló jura wọn lọ, ipò wo ló jura wọn lọ nílẹ̀ Yorùbá, Aláàfin ni àbí Ọọ̀ni of Ilé-Ifẹ̀. Pàápàá nínú fídíò yìí tí Ọba Aláàfin tuntun Ọ̀wọ́adé ti Ọ̀yọ́ tó ń kí Ọba Ọọ̀ni of Ilé-Ifẹ̀ lórí ìjókòó, wọ́n ti wá ń sọ pé kò yẹ kí Aláàfin kó máa kí Ọba Ọọ̀ni lórí ìjókòó torí pé ipò Ọọ̀ni ó ju ipò Aláàfin lọ nílẹ̀ Yorùbá. Lóòótọ́ ni wípé ìran Yorùbá gbà wípé Ilé-Ifẹ̀ ni orírun Yorùbá, ibẹ̀ sì ni gbogbo Yorùbá ti ṣẹ̀ wá. Yàtọ̀ sí àwọn apá kan lẹ̀ Yorùbá, àwọn Ìjẹ̀bú, apá kan ní Ìjẹ̀bú Òde tí wọ́n gbà wípé ìlú Lárúbáwá làwọn ti ṣẹ̀ wá. Lẹ́yìn yẹn, Yorùbá àtìtàn àtàwọn òǹpìtàn wọ́n jẹ́ kó máa yé wa pé Ilé-Ifẹ̀ ń lorírun Yorùbá. Pàápàá wọ́n ti ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ọba gan kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí jẹ Ọọ̀ni nílé-Ifẹ̀. Wọ́n ti jẹ ọ̀pọ̀lọpọ̀ ọba ní Ilé-Ifẹ̀ kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí jẹ Ọọ̀ni nílé-Ifẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n sì jẹ kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí dá Ọ̀yọ́ gan sílẹ̀. Àmọ́ kí ló fà á tó fi jẹ́ wípé wọ́n wá gbé Aláàfin Ọ̀yọ́ borí Ọba Ọọ̀ni Ifẹ̀? Ìtàn yẹn gan lẹ́gbọ́ nínú fọ́nrán yìí. Ìtàn tó bí bó ni Aláàfin Ọ̀yọ́ ló fi supersede Ọọ̀ni of Ilé-Ifẹ̀ nílẹ̀ Yorùbá. Nínú fídíò yìí ńlẹ́ ti gbọ́ bàbáǹbarì ẹ̀. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yẹn, má ṣe méjì, ẹ máa bá ń click lórí subscribe button, kẹ́ bá ń like, kẹ́ bá ń share. Ó yá, ẹ jẹ́ ká jọ gbọ́. Èkó ni Bàdágìrì ní Ìkòròdú. Wọ́n béèrè pé ń bo ni olórí yín wà. Gbogbo wọn ń sọ fún àwọn òyìnbó pé lọ́yọ̀ọ́ ni olórí wà. Ṣùgbọ́n wọ́n sọ pé gbogbo wọn ní sọ pé ọmọ Odùduwà làwọn, Ilé-Ifẹ̀ làwọn ti ṣẹ̀. Ṣùgbọ́n olórí àwọn báyìí Ọ̀yọ́ ni. Nítorí náà títí táwọn òyìnbó fi lọ, £44,000 ni wọ́n ń fún Aláàfin. Wọ́n sì ń fún Ọọ̀ni ní £20,000. Ṣẹ́mi pé wọ́n ti fa Aláàfin méjèèjì báyìí. £44,000 ni wọ́n fẹ́ nìkan 44, wọ́n fẹ́ nìkan 20. Gbogbo àwọn ọba yòókù tí ó gba 18, tí ó gba 17 lọ́dọ̀ àwọn òyìnbó. Ìgbà tí ìjọba wa bọ́ sọ́dọ̀ àwọn alágbádá wa níbí, ẹni tó jọba ti Ilé-Ifẹ̀ ó ń ṣe ti Awólọ́wọ̀ Action Group. Ẹni tó jẹ́ ọba àtọ̀yọ́ ó ń ṣe ti SDLC. Nítorí náà ìjọba Awólọ́wọ̀ gbé ògo fún ọba Ilé-Ifẹ̀, wọ́n fi jẹ gómìnà gbogbo wa pátápátá. Ṣẹ̀rìn fáwọn wọ́n ti pa ìsàndà. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n ti ọba àti Aláàfin Ọ̀yọ́ ṣe ni wọ́n ti lé kúrò lọ́wọ́ láàfin. Pé lẹ́yìn odi ló kú sí, wọ́n wà kúrò ní. Nítorí pé òun ò ṣe tiwọn. Kò ṣe tiwọn. Wọ́n á rí nínú ẹgbẹ́ NCNC ṣùgbọ́n wọ́n ní kò bá wọn ṣe. Títí gómìnà Adésọjí Adérẹ̀mí tó jẹ́ ọba ti Ilé-Ifẹ̀, òun ló ń ṣe gómìnà wa nípínlẹ̀ Ìwọ̀-Oòrùn títí tó lógún fi gbàjọba. Ìgbà tí Akíntọ́lá àtàwọ́lọ́wọ́ yìí dà, Akíntọ́lá á gbé ìjọba, ó fagilé gómìnà Adésọjí Adérẹ̀mí, ó wá gbé olórí fún Aláàfin Ọ̀yọ́. Nítorí náà ni Aláàfin Ọ̀yọ́ fi Akíntọ́lá ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Sọmọ pé Aláàfin ló fi Akíntọ́lá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó rí bí wọ́n ṣe yí dé fúnra wọn láti ìgbà tó yìnbó ti dé tó fi di ìgbà tó lóògùn gbà. Ìgbà tó lóògùn gbà tí Bọ́lá Ìgè jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ṣòfin pé láti sin lọ ọba
Síjú Adé ni ó máa di alága títí ayérayé, ó sọ ní gbangba. Ìjọ́kejì rẹ̀ ni Olúbàdàn, Ṣọ̀ún àti Aláàfin Ọ̀yọ́ pẹjọ́. Títí tí Bọ́lá Àgé fi kúrò ńbẹ̀, wọn à lè jókòó. Títí tí wọ́n fi pín Ọ̀yọ́ àti Ọ̀ṣun sí méjì pé kọ́ máa lọ jọ lórí àwọn lọ́balọ́ba wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún. Bí ṣe ń bọ̀ nù láti gbàmù. Ìgbà tí Ọọ̀ni ìrìṣà eléyìí débẹ̀, ó gbàgbé gbogbo nǹkan tàtẹ̀yìnwá, ó ń lọ káàkiri gbogbo lọ́balọ́ba lójijì lọ́lọ́ bá Aláàfin Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́ ọ̀tẹ̀ ó wà ní jímọ̀, ó inú ní jímọ̀ ìjọ yẹn lọ́wọ́ ní wọ́n yọ̀ǹda òun Ọọ̀ni ìfẹ́ ń bọ̀, wọ́n sì gbàlejò. Òun Aláàfin náà sì lọ sílé Ifẹ̀, wọ́n jọ ń bọ̀wọ̀ fúnra wọn sábàbí sábà. Títí tí Aláàfin Ọ̀yọ́ fi kú, ọ̀nà Aláàfin Adéyẹmí kò síjà láàrin wọn mọ́, kò sí èdíjọ́ ìwọ̀n òjìjú mọ́. Ọọ̀ni ìṣàfihàn lọ káàkiri ó ń lọ Ìjẹ̀bú Òde, ó ń lọ Èkó, ó ń lọ gbogbo ẹ̀ láti fi hàn pé ọ̀kan náà ni gbogbo wa. Òdodo bẹ̀ ni pé orí irun gbogbo Yorùbá pátá ilé Ifẹ̀ ni. Yàtọ̀ fún apá kan Ìjẹ̀bú Òde tó ní Làdáyà àwọn ti wá pòun wá láti ilé Ifẹ̀ ní Adétọ̀nà. Mẹ́rin ni igun mẹ́rin ni Ìjẹ̀bú Òde pín sí. Igun kan tó jẹ́ ti Adétọ̀nà tó wà bẹ́ẹ̀ báyìí, ó láwọn wá láti ilé Ifẹ̀. Ṣùgbọ́n Ìjẹ̀bú Ifẹ̀ ń bẹ̀ bàbá láti ilé Ifẹ̀, àwọn Ìjẹ̀bú Ifẹ̀ ń kọ́. Gbogbo Ìjẹ̀bú yòókù sọ wípé ilé Ifẹ̀ làwọn ti wá, gbogbo Yorùbá pátápátá tó ẹ bá bí àwọn ilé Ifẹ̀ ni wọ́n ti wá. Òdodo ni wípé ilé Ifẹ̀ ni gbogbo wa ti wá. Wọ́n sì fi ẹnìkan rólé ń bẹ̀ tó jẹ́ àrólé Oòduà, òun ni Ọọ̀ni ìṣà. Nígbà tí agbára ogun wà, Ọ̀yọ́ ló ní empire káàkiri olórí gbogbo ilẹ̀ Yorùbá. Tó fi dé Ọọ̀ni, tó fi dé Tógò. Ló jẹ́ pé nígbà táwọn òyìnbó dé, empire, Ọ̀yọ́ empire alágbọ́, àgbọ̀ Ifẹ̀ empire. Ṣùgbọ́n Ọ̀yọ́ tàtijọ́ ni. Ọ̀yọ́ ti lọ sí Ìgbòho, ọba mẹ́rin ló wọlẹ̀ sí Ìgbòho kí ó tó wá dé Ọ̀yọ́ tìsín. Kò sí empire mọ́ nígbà tí wọ́n ti lé wọn, táwọn Fúlàní ti lé wọn lọ́yọ̀ọ́lé. Tí wọ́n ti lọ sẹ́gun Ìgbòho, tí wọ́n ti débí, kò sí gbọ́dọ̀ Ọ̀yọ́ empire mọ́. Ní tí àwọn Awólọ́wọ̀ gbòòlè nìyẹn pé kò fẹ́ Ọ̀yọ́ empire mọ́, pé ilé Ifẹ̀ ní orí ìrìn àmọ́ gbọ́ lẹ́kú. Kàjẹ́ tèmi rí sí kò sí nípa bá rí làmà àti ìwé yẹn hàn ọ́, ojú ìwé Punch ni wọ́n gbé sí. Pátá lọ sì pàdé ní Ọ̀fà. Ó ní Ọlátúbọ̀sún ló bàbà wípé kí ó pé ìpínlẹ̀ Ọ̀yọ́ sí méjì nítorí ìjà àgbà Ọọ̀ni àti Aláàfin. Òun náà sì lólógún tẹ̀lé ìpínlẹ̀ sọ bí ìlú lọ níjọ́ yẹn. Mo ní ìwé yẹn lọ́wọ́ Punch. Iwájú gbàgbà ni wọ́n gbé sí. Divide Ọ̀yọ́ into two for Aláàfin and Ọọ̀ni to go their separate ways. So èrò tètè ń bẹ̀ ni pé kò sí gbàgbà. Ọọ̀ni ìṣá ti gbé ìgbésẹ̀ tó dáa nígbà tí Adéyẹmí wà láyé. Kò yẹ kí Aláàfin tìtì nǹkan wá fún wú ìtàn ní ìjáde. Ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ti ṣàlàyé rẹ̀. Ọmọ Ọlábíyì ó ti ṣàlàyé ẹ̀ pé kò dìde fún Ọọ̀ni ń kí wọn káàkiri ni. Àwọn oníròyìn ni Adéjẹmí sọ̀rọ̀ màdàrú. Sọ pé wọ́n wá ya Aláàfin tó jókòó, wọ́n ya Ọọ̀ni tó dúró. Ṣùgbọ́n Wálé Òjòláńre ìyẹn náà tó sọ lórí Facebook pé bóyá wọ́n dá ìgbìmọ̀ kan sílẹ̀ tí wọ́n máa la àwọn ọba tó bá ṣẹ̀ṣẹ̀ jẹ lọ́yẹ. Tí ó fi máa mọ nítorí yẹ kí ó ṣe. Ṣé tí gómìnà bá bọ̀ tó bá fẹ́ bọ̀ lọ́wọ́ ṣé yóò jókòó tí gómìnà bá bọ̀ lọ́wọ́? Gómìnà tó wá di pé ọba àlàyé jẹ́ nígbà tí wọ́n ń jọba wọ́n pe Ọọ̀ni síbẹ̀ wọn ò tiẹ̀ dárúkọ rẹ̀ rárá. Ọkàn ló ń sọ sáànà àti gbogbo àwọn yòókù.
ọ̀tẹ̀ rẹ́kọ̀dáàsì pé Ọọ̀ni ìrìṣà wà bẹ́ẹ̀ olórí aládé gbogbo ibi tí gbogbo wa ti wá ọ̀tẹ̀ rẹ́kọ̀dáàsì ẹ̀ wọ́n ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ tọ́ ní sọ̀rọ̀ ọ̀tẹ́kùn kan wọ́n àti ẹ̀rù kò wá rárá pé átẹ́rù bí òdà kọ Sultan ó yẹ kó dákọ̀ Ọọ̀ni ìrìṣà olórí gbogbo aládé kò dárúkọ ẹ̀ rárá gbogbo àwọn tó sì ń ṣèyàn síbẹ̀ wọ́n ọ̀tẹ̀ pé nítorí náà tẹ́ bá ti jẹ́ sọ fún ní pèbí ó ní pé olórí aládé ní Aláàfin o wọ́n mọ̀ forí balẹ̀ sẹ́yìn kankan o kò fún ìyẹn ní òun tẹ̀lé ṣùgbọ́n Ọọ̀ni ìrìṣà ẹ ká gbé òṣùbà fún akitiyan tó ń ṣe ní ìṣọ̀kan gbogbo Yorùbá mo sì gbọ́ pé ọba Aláàfin tuntun náà sọ pé òun ọ̀bẹ ẹ̀dì kẹ́kẹ́ jìjà owó o òun ọ̀bẹ ẹ̀dì kẹ́kẹ́ jìjà àgbà o pé àwọn èèyàn má gbé níjà àwọn oníròyìn ni agbénikọlù ní aláǹgbá orí èṣù ni wọ́n ya ṣùgbọ́n ẹ bá rí ìkẹ́tẹ́ mi gbé sí orí Facebook àti WhatsApp ìgbà tí Ọọ̀ni ìrìṣà tó kí Aláàfin Adéyẹmí náà tẹríba àbóòrí bẹ́ẹ̀ni tó rí mo gbé síbẹ̀ mo rí tó láti tún máa tẹríba ìkíní ó jù lọ lọ́jọ́ orí ìkejì Ọ̀yọ́ empire lágbọ́ àgbọ̀ Ifẹ̀ empire ìwọ́n tó ti kó sí àlàáfíà ó tẹríba fún gbogbo ẹni tó yẹn bá tẹríba fún ìkẹ́kọ̀ọ́ lè yàn sọ pé èèyàn jù lọ àbúrò yàn lọ mo bá rí ọba ìdí ní ṣẹ́yìn náà ti wá rí ní ìsinyìí wípé ìṣẹ̀lẹ̀ ló bọ́rọ̀ ọ̀rọ̀ ló bí tàn ìtàn ló sì bílẹ̀ àwọn àgbà sì ní béèyàn ò bá bá tàn àbárọ̀bá àrọ́bá gan-an òun gan sì ní bàbá àtàn ẹ má jà gbàgbé wípé àìfàgbàfẹ́ nìkan òun ni ò jáyé ogún lásìkò tá a wà yìí àlàáfíà ilẹ̀ Yorùbá gan-an òun ló yẹ ó jẹ wá lógún tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ẹ máa bá ń kílìkì lórí subscribe button ẹ bá ń láìkẹ̀ kẹ bá ń share. àmọ́ gbogbo ọmọ ilẹ̀ kóòtù òjíire ọmọ Yorùbá ẹ̀já ronú o ẹ̀já pàrónú wa àtọ̀dọ̀fin inú wa. ká sun oorun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn àgbàlagbà máa ń sùn ká má jẹ́ ilẹ̀ Yorùbá ó mẹ́rí torí àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn ìwọ́ ọ̀la kí wọ́n lè rí dáadáa sọ nípa tiwa.